gẹ́gẹ́ bí apá kan nínú ìfọkànsìn wọn láti lè fi ìlera dájú àti láti mú ìgbésí ayé aláìsàn jìnnà sí àwọn ọmọ ẹgbẹ́ agbẹjọ́rò ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde ṣètò ètò ìdárayá fún ìlera àti àjọṣe pẹ̀lú àjọyọ̀ ìpọ̀sìn kan níbi tí àwọn ọmọ ẹgbẹ́ ti kó ara wọn jọ fún ọjọ́ kan eléyìí tó kún fún ìdárayá àti ayọ̀. Shekinah Quincy jábọ̀ ròyìn pé ayẹyẹ Oníbejì jẹ́ apá kan nínú àwọn iṣẹ́ tí wọ́n fi ń ṣe ayẹyẹ ọ̀sẹ̀ òfin ti ọdún 27 ti ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde. Àwọn ètò náà wáyé ní pápá ìdárayá Dípò Dínà ní Ìjẹ̀bú-Òde àti ní àgbàlá ẹgbẹ́ amòfin Bámòfin Adédèjì tó wà ní Ìgbẹ̀bà, Ìjẹ̀bú-Òde. Ẹgbẹ́ ìkún ìròyìn náà síwájú sí. Ní kùtùkùtù òwúrọ̀ ní agogo 7 àárọ̀ ní àwọn ọmọ ẹgbẹ́ amòfin ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde kó ara wọn jọ ní pápá ìdárayá Dípò Dínà fún ètò ìdárayá oríṣiríṣi fún ìlera ara. 1, 2, 3. Lẹ́yìn tí ìdárayá pé wákàtí méjì, àwọn olùkọ́ni ṣàlàyé pàtàkì ṣíṣe àwọn eré afáralókun láti lè bàa jẹ́ kí ẹ̀mí àti ara wà ní ipò àlàáfíà. Àwọn kan lára àwọn tó kópa nínú ètò náà sọ èrò ọkàn wọn, wọ́n sì rọ àwọn ẹgbẹ́ náà pé kí wọ́n máa ṣètò irú ètò bẹ́ẹ̀ ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ní alẹ́ ọjọ́ náà, àwọn ọmọ ẹgbẹ́ amòfin Ìjẹ̀bú-Òde tún kó ara wọn jọ ní àgbàlá ẹgbẹ́ amòfin Bámòfin Adédèjì níbi tí wọ́n ti kópa nínú àwọn eré ilé gẹ́gẹ́ bí ayò lọ́pọ́n, ayò lúdò àti àwọn oríṣiríṣi eré ìdárayá bẹ́ẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ amòfin gbádùn ara wọn pẹ̀lú ijó ohùn pẹ̀lú orin nípasẹ̀ ìkórajọ wọn. Àwọn tó kópa fi hàn pé ó ṣe pàtàkì láti máa fi àkókò sílẹ̀ fún ìsinmi àti ìkórajọpọ̀. Láti lè ṣe NTA Ìjẹ̀bú-Òde, Adétóyè Adégbénró ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn.